Aha. My God. Noah, Noah, Noah. Noah. Bẹ́ẹ̀ ni olùrànlọ́wọ́ náà la jẹ́. Tọkọtaya ẹ má jà. Tọkọtaya ẹ jẹ́ ká ṣe ara wa lóṣùṣù ọwọ̀ ká tún fẹ́ ara wa dínú ká fi inú ká fi tún ara wa. Ó mú mi rántí ìtàn ọ̀gbẹ́ni Agbowórin àti ìyàwó ẹ̀ Adùnbárìn. Lọ́sàn-án ọjọ́ tí mò ń wí yìí, níṣẹ́ ni ọ̀gbẹ́ni Agbowórin ló ń gbafẹ́ nínú ọgbà ẹ̀ nínú garden. Ló bá ránṣẹ́ pé ìyàwó ẹ̀ Adùnbárìn ló bá ní ìyàwó mi o máa bọ̀ kó wá join mi o nínú garden o kájọ máa ṣeré o kó gbé wine dání. Ìyàwó bá dẹ̀ ní okay my dear o lòun náà bá dẹ̀ lọ join ọkọ ẹ̀ ó gbé wine ó kó àwọn ife ìmumi sí pàápàá. Lọ́jọ́ tá à ń wí yìí ó lè dé garden ni tó bá ọkọ ẹ̀ wọ́n jọ ń ṣeré ó bu wine wọ́n ń fúnra wọn ní wine mu wọ́n yẹn fúnra wọn ní wine mu wọ́n tún ń fẹnu kora wọn lẹ́nu. Ìfẹ́ wù mí bó sì ṣe ń ṣe gbogbo eléyìí ìyàwó bá ní ọkọ mi o olówó orí mi ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n fi dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ìtọ́jú tẹ́ ti ń tọ́jú mi látijọ́ yìí ẹ tẹ́wọ́ gbà mí ẹ̀ ń bá mi tọ́jú àwọn ọmọ mi èmi gan inú mi ń dùn. Ọ̀gbẹ́ni Agbowórin gan ló bá ní ìwọ pàápàá jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí ìyàwó alálùbáríkà tó lóun ṣe ẹ̀ bó ṣe ń tọ́jú èmi bẹ́ẹ̀ náà ló ń tọ́jú àwọn ọmọ mi ti ẹ̀ mà rárá. Bẹ́ẹ̀ làwọn méjèèjì ń fẹnu kora wọn lẹ́nu inú wọn ń dùn o nínú garden. Kò pẹ́ kò jìnnà náà ni gateman bá wọlé dé. Gateman bá wọn ẹ̀ǹlẹ́ sá o ẹ̀ǹlẹ́ má o ó sì kí wọn. Àwọn náà bá kí gateman padà. Gateman bá kọjú sí arábìnrin Adùnbárìn ìyẹn ìyàwó Agbowórin tó bá ní madam o ọkùnrin kan béèrè yín ní ẹnu géètì mo sì sọ fún pé mò ń bọ̀ kí n wá pè yín wá. Ìyàwó bá ní ta ló ń béèrè mi ó ní n ò mọ̀ wọ́n o mo fẹ́ má rí ojú wọn rí. Ó bá ní ó dà máa lọ mò ń bọ̀. Ìyàwó bá sì kọjú sọ́kọ ẹ̀ ló bá ní ọkọ mi o jẹ́ kí n sáré lọ yọjú sí ẹni tán ló ń béèrè mi. Ọkọ bá ní ó dáa o lọ yọjú sẹ́ni tó ń béèrè ẹ̀. Ìyàwó sì ti yẹ́yìn ẹsẹ̀ padà tó ń lọ ṣá. Bẹ́ẹ̀ náà lọkọ dìde pẹ̀lú ife wáìnì lọ́wọ́ ló ní in my own house ọkùnrin kan ń béèrè ìyàwó mi. What nonsense, what rubbish, mi ìdẹ̀mọ́ rí lèbó bá bẹ̀rẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́. Bẹ́ẹ̀ ló yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ̀lé ìyàwó lẹ́yìn. Ìyàwó sì ti dẹnu géètì ló bá gateman ta ni wọ́n ló ń béèrè mi. Ìyẹn ní àwọn náà ni wọ́n wà ní ọ̀hún kan yẹn wọ́n gbé ọkọ̀ bọ̀gìnì wá. Ìyẹn bá jáde lẹ́nu géètì jẹ́ ń lọ yọjú sí ẹni tó ń béèrè mi o. Bó sì ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni ọkọ ẹ̀ dé ẹnu géètì lọ́dọ̀ gatemanu. Ìwọ wá bí ta ló ń béèrè ìyàwó mi ló ní àwọn màdámù ti lọ yọjú sí wọn lọ́hùn kan àwọn náà ni wọ́n gbé ọkọ̀ bọ̀gìnì sọ́hùn kan yẹn. Kàkà kí ọ̀gbẹ́ni Agbowórin tiẹ̀ yọjú kó wo ọkọ̀ bọ̀gìnì ìbínú ló mú padà ó dìnú ilé. Ó sì ṣe mórí lẹ́nu ilé ìyàwó náà rìn súnmọ́ wájú láti bá ẹni tí ó ń béèrè ẹ̀. Ẹni tó ń béèrè ẹ̀ bí yẹn sì ṣe yí gíláàsì ọkọ̀ sílẹ̀ ló bá di ẹ̀gbọ́n arákùnrin Agbowórin. Bẹ́ẹ̀ náà nìyàwó kúnlẹ̀ ọ̀nkú ẹ káàsán sà ẹ̀yin lẹ́ ń béèrè mi kí ló tẹ̀ wọlé. Ó ní wo mi ò lè wọlé mò ń kánjú lọ síbì kan. Mo rántí pé iṣẹ́ kétìrà ló ń ṣe mo dẹ̀ fẹ́ fún ẹ ní àwọn iṣẹ́ kéékèèké kan
kò sáré bá mi ṣe. Wọ́n ní bẹ́ẹ̀ mo sì ti pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìwọ àtọkọ rẹ látàárọ̀ ẹ̀ gbé. Ni àwọn bá kúnlẹ̀ lónìí ẹ má bínú sà, fóònù wa wà ní inú ilé, àwa wà ní garden. Wọ́n ní okay, máa pe ọkọ ẹ náà tí mo bá ń lọ lé, bá mi ṣe báyìí, bá mi ṣe báyìí. Ìyàwó bá ní mo ti gbọ́ sà, owó yín jẹ́ 200,000. Tó bá ní màá sẹ́ǹdì ẹ̀ sí ẹ. Kálukú báyẹ̀yìn ẹsẹ̀ padà o. Ìyàwó sì ti wọ inú ilé ló ń ṣe honey, darling, níbo lo wà? Ó sì ṣe máa wọ ẹnu ọ̀nà pálọ̀. Kí ni arábìnrin adùn bá rìn rí? Omi gbígbóná ni ọkọ ẹ̀ ti dà lé lórí. Ẹwà tó ń ta káàkiri yẹn, máa treat fọ́kọ pé lénìí. Nǹkan tí mo máa fojú ẹ rí lénìí. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ arákùnrin agbowórin dún. Ó bá wojú ẹ̀rọ, ó bá di ẹ̀gbọ́n ẹ̀. Hello àbúrò mi, ó ṣe kúrò lọ́dọ̀ ẹ̀ sìn, ṣé ìyàwó ẹ jíṣẹ́ mi fún ẹ? Ẹ má sọ fún mi pé ẹ̀yin lẹ wá o, ẹ má sọ pé ẹ̀yin lẹ wá wa wálé o, èmi ni mo wá sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀, mo kàn fẹ́ sáré gbéṣẹ́ kékeré kan fún. Bẹ́ẹ̀ ni apá arákùnrin agbowórin bá jábọ́. Ó sì ti da omi gbígbóná lu ìyàwó lójú. Ṣé bí ti ṣẹlẹ̀ nínú ilé wa náà nù? Gbogbo tó bá ti ṣẹlẹ̀ nílé wa, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa fi pẹ̀lẹ́ kùtù, ká máa fi ìtò gbogbo ojú tó ń wò mí, ẹ jẹ́ ká fi ọkàn fún àwọn ọkọ wa àti àwọn ìyàwó wa dénúdénú. Ẹ jẹ́ kí n máa fi eléyìí kí wa káàbọ̀ sórí ètò bàbá ètò lọ́jọ́ tèmi lórí Orísun tẹlifíṣàn tiwa ni, níbi tí a ti dá gọ̀jọ̀gọ̀jọ̀ bẹ́ẹ̀ ni. Orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ Ayọ̀olúwa ṣeun ńlá fún mi. Ẹ náà mo tún kí yín pé ẹ̀ǹlẹ́ ń bẹ̀ yẹn kú kalẹ̀. Ó sì ti ń kí wa o, ẹjẹ́ àjọ máa gbólúwàgà ká máa yín lógo. Nítorí pé ó ṣọ́ wa lọ láti ọ̀sẹ̀ tó kọjá, ó tún ṣọ́ wa padà lénìí. Adá gbogbo pé adá gbogbo ìyìn, adá padà fún ẹ Ọlọ́run mi. Ọba òkè, ẹ̀yin ọmọ sọ pé báyìí àwọn ọ̀rọ̀ tájọ máa sọ lórí ètò lénìí, ẹ ṣáà ti mọ̀. Àwọn ọ̀rọ̀ tí ń so ìdílé ró, àwọn ohun tá a máa ṣe, àwọn ohun tí ó máa ru ìfẹ́ sókè láàrin lọ́kọláya. Ẹ̀wọ̀n kò sí àsìkò rárá, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ káwọn olólùfẹ́ méjì tí mo gbọ́ wá sórí ètò kọ́ máa wọlé bọ̀ tijó tayọ̀ tẹ̀rín tẹ̀yẹ, nítorí pé pẹ̀lú ọlá èdìdí ìfẹ́ no dull moment. Let's go. Ẹ̀yin ìdílé aláyọ̀ mi, ẹ máa wọlé bọ̀. Mi gbọ́dọ̀ pa yín láyò. Ó ṣe lóru. Ó fèsì ara yìí nílé. Ẹ̀yà. Lẹ́ni. Yes, kẹ̀, ó yà ní. Let's go there. Brother mi. Ẹlẹ́yẹlé ń wọ́n bá ọ lọ, àforí àfọ̀rùn kì í bá ọ lọ. Ẹlẹ́yẹlé ń wọ́n bá ọ lọ, ìyàwó yìí ti pa yín láyò. Ìfẹ́ mo ní sí ọ máa yàtọ̀, ìjìnlẹ̀ ìfẹ́ àní ó máa yàtọ̀. Sáré òun ẹ̀yìn wọ̀wọ́ lólùfẹ́, ẹ̀yìn fújòwò ẹ̀yìn mẹ́nugún. Èkó lọ́wọ́ bá kú ẹ̀wà, ẹlẹ́yẹlé ń wọ́n bá ọ lọ. Ẹlẹ́yẹlé ń wọ́n bá ọ lọ, àforí àfọ̀rùn kí n bá. Ó ga jù. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́yẹlé ni mo ní lórí ètò bàbá ètò lénìí. Ẹ̀yà bá mi wá nǹkan fìdílé, nítorí pé a tún gbádùn ètò yìí, bẹ́ẹ̀ ni yóò ní gbọ́ngbọ́n nínú lálẹ́ ní. Nítorí pé kí ni? A máa gbọ́ ìrìn àjò ìgbéyàwó wọn, ẹ̀ṣẹ̀ yẹn léní. A máa dé abala kan tí mo pè ní abala ṣé o mọ̀ mí tán. Tàbá tún kúrò ní abala yẹn, a máa lọ sí abala eré ìfẹ́. Ṣé wá rí i pé lórí ètò bàbá ètò lénìí, adùn alárinrin. Ṣùgbọ́n kí n tó wá máa tẹ̀síwájú o, ẹ jẹ́ kí n délé agbára tí màá fi padà dé. Ẹ ó ti pàdé mi àti àwọn àlejò mi ní yàrá ìgbàlejò. Ẹ kú kalẹ̀.